بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله الحمد لله الحمد لله الحمد لله رب العالمين الحمد لله والصلاة والسلام على أشرف سيدنا محمد وعلى آله وصحبه وسلم سبحان الله الحمد لله لا إله إلا الله والله أكبر الله أكبر الله أكبر لا حول ولا قوة إلا بالله العظيم السلام عليكم ورحمة الله وبركاته السلام عليكم Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Àlàáfíà Ọlọ́run ọba kó máa bá gbogbo wa gbé. Gbogbo ibi tẹ́ ti ń gbọ́ mi, ibi tẹ́ ti darapọ̀ mọ́ mi. A dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run Allahu subhanahu wa ta'ala. Ọba àṣekánmákù, ọba tó tún fi ààyè ọpẹ́ fún wa. Ká tún lè fi ṣe ọpẹ́ lọ́jọ́ títí òní. Ọpẹ́ ló ti wà nínú sàárè, ọ̀pọ̀ ló wà nínú ilé ìwòsàn tiwa ò rí bẹ́ẹ̀. A dúpẹ́ lọ́dọ̀ Allahu subhanahu wa ta'ala. A dúpẹ́ lórí ọmọ, lórí ọkọ, lórí ẹbí, lórí ara, lórí gbogbo nǹkan tí Ọlọ́run fún wa, àti tó mí àti tí ò mí. Alhamdulillahi 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 rabbil alamin. Àwa ti ara Ọlọ́run Allahu subhanahu wa ta'ala. Akí ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam, kí ìkẹ́ àti ìgẹ́ ọlá Ọlọ́run ọba kó lọ máa bá síwájú wa, ọ̀gá wa, ẹni tí Ọlọ́run tó rán sí wa kó wá fi wá mọ̀nà. Àtúbọ̀tán oore náà kó wá máa jẹ́ ti orí kọ̀ọ̀kan èmi àti yín. Gbogbo ibi tẹ́ ti ń gbọ́ mi nínú ilé ni, ibikíbi tá a bá wà tá a ti ń gbọ́ra wa, etí tẹ́ fi ń gbọ́ mi ò ní di ẹ̀ní gba lẹ́tà ọ̀fẹ́ mi náà ò ní gbà. Ànírógun wàhálà hàn ní gbòkú ọmọ káwa mọ́lé. Ọlá ti tóbi Ọlọ́run, ọlá ìjẹ́ kan ṣoṣo, ọlá láhùlẹ̀ ọlá kúbọ́tà ilá abẹ́lá elazim. Èmi tí mo bá yín sọ̀rọ̀, orúkọ mi ni Dr. Zabby láti ìlú UK. Ibo lẹ́yìn náà ti ń join mi o, ẹ jẹ́ kí n rí ibi tẹ́ bá ti ń join mi, ẹ jẹ́ kí n máa wò ó bíbá iná, kébì náà máa wo ibi tẹ́ bá ti ń join mi. Ṣé láti Dubai ni, ṣé láti Cairo ni, ṣé láti Canada ni, ṣé láti America ni, ibo lẹ ti ń join mi, ibo lẹ ti ń darapọ̀ mọ́ mi. Ẹ jẹ́ kí n máa rí ibi tẹ́ ti ń darapọ̀ mọ́ mi, àti pé táìmù lẹ wà níbi tẹ́ ti ń darapọ̀ mọ́ mi o. Wọ́n ti change time tiwa lánàá báyìí, sá ti wà ní the same time Nigeria time la wà báyìí. Ó dàbí pé 9 minutes to 7 la wà ní UK time ní níbí báyìí. Kí Ọlọ́run Allahu subhanahu wa ta'ala kó ṣe dáadáa fún wa. Mo ń gbọ́ ibo lẹ ti ń join mi o, mo fẹ́ máa rí comment kó tó di pé a bẹ̀rẹ̀ o. Mo fẹ́ wo ibi tẹ́ ti ń join mi o, ẹ̀yin wọlé wà ń bẹ̀ o. Salamu alaikum Sister Taiwo Kẹ́hìndé. Salamu alaikum Sister Mariam. Salamu alaikum Sister Tọ́pẹ́ Àlàbí Muibat. Salamu alaikum Sister Tayo, Sister Ọlábísí. Sister Ọlábísí Sanusi. Sister Aminat Abu Aminat. Salamu alaikum warahmatullahi wabarakatuh. Ká tó tẹ̀síwájú, please ẹ jẹ́ ká kọ́kọ́ share ẹ̀ náà. Please share. Ẹ jẹ́ ká share. 12:50. Wow. Ibo nìyẹn o Sister Motúnráyọ̀. 12:50 lọ́sàn-án, ọ̀sán kọ́ nìyẹn, tó wà nìyẹn. Ṣé Amẹ́ríkà lè wà ní tàbí Australia? Àwọn náà máa ń ní fọ́ọ̀nì, àwọn alámájọ́ ní àsìkò tó jẹ́ kó ṣe kinní síra wa bẹ́ẹ̀ yẹn. Sister Rofia, assalamu alaikum. Sister Fatima, assalamu alaikum. Assalamu alaikum Alhaji Àyìndé, assalamu alaikum. Ibo lẹ ti ń wò wá, ibo lẹ ti darapọ̀ mọ́ wa. Mo kí yín ní kí ọlá, mo kí wa ní kí ọlá. Ìkíta máa kíra wa lọ́jọ́ gbẹ̀ǹdé àdìkí àmọ́ assalamu alaikum warahmatullahi wabarakatuh. Gbogbo wa pátápátá ni mo kí. Gbogbo èyí tó ń ṣẹlẹ̀ lọ́tún lósì, abẹ́ Ọlọ́run Allahu subhanahu wa ta'ala kó má jà nípìn bẹ́ẹ̀ o, tọmọtọmọ tẹbí tará, kọ́lọ́run má jà nípìn bẹ́ẹ̀, kọ́lọ́run wá bá wa wo ọlá ilé ìta wà nínú ẹ̀ yìí, ọlá gbogbo ibi tí àwọn èèyàn, because àti wọ́n tó bá sọ wípé o jẹ́ Kristẹni, o jẹ́ Mùsùlùmí, every one of us là ń ṣe prayer and sing. Kọ́lọ́run wá wọlá prayer tá à ń ṣe kí kò
coronavirus kó tó bẹ̀rẹ̀ kọ́lọ́run wọlá prayer tá à ń ṣe lọ́wọ́lọ́wọ́ tó bá oníkálukú tó fún wa ní ìgbélé yìí gbogbo àwọn èèyàn wá di ìgbélé tó máa ń ṣe láwọn Ìkòdú àwọn Ògùn state àwọn Ìṣàgámù Ìkẹ́nnẹ́ gbogbo ayé ló wà ní ìgbélé ńsìn kọ́lọ́run kó ṣàánú wa kọ́lọ́run wọlá wípé àdúrà tí ọmọdé wa ń gbà tí àgbà ń gbà kọ́lọ́run tètè bá wa ká kúrò lẹ̀ kọ́lọ́run bá wa ká kúrò lẹ̀ ní kíákíá ìlú Nàìjíríà náà dẹ̀rẹ̀ ẹ̀rù ń bà wá àwọn èèyàn wa ní Nàìjíríà kọ́lọ́run bá wa dúró tì wọ́n kọ́lọ́run bá wa dúró táwọn èèyàn wa ní Nàìjíríà o kọ́lọ́run bá wa dúró táwọn èèyàn wa ní Nàìjíríà kí ló fà á tí mo fi ń sọ bẹ́ẹ̀ tó fi ń jẹ́dùn ọkàn fún mi ni wípé torí wípé àwa tiẹ̀ sì ní ìjọba ń bì báyẹ̀ understand sìn àwa sì ní ìjọba ń bì bọ̀ àwa tó jẹ́ pé a mọ ìlú títà fi sílẹ̀ wípé ìlú wa ní Nàìjíríà a ní ìjọba àfi kí Ọlọ́run kó bá wa tún ṣe ẹ wo fídíò kan tí mo fẹ́ ṣò ń sìn kẹ wá wò bí àwọn èèyàn bíi 15 tó máa gbénu yàrá kan náà wọ́n dẹ̀ ní ká fúnra wa ní distance bẹ́ẹ̀ náà ni àwọn ó ti affect àwọn èèyàn ní Nàìjíríà bọ̀bọ́ kan tí wọ́n gbé lọ sí hospital ní àná ẹni tó gbé lọ gan ẹni tó dì í mú gan òun kàn wọ gloves ni ó dẹ̀ fi mask sí kí nípa ìtàn tó bá máa test òun náà ń sin ẹwọ tàbí ká wá wo irú ẹni tó fẹ́ gbé lọ sí hospital yẹn ń sìn ẹ wo irú èèyàn mélòó náà jọ ń gbé nínú ilé èèyàn mélòó náà jọ wà nínú ilé ẹ ọdún sáà nǹkan tí mò ń sọ fídíò eléyìí tí mo fẹ́ ṣò yìí ń sìn àwọn èèyàn 15 náà bíi 19 náà pé lọ́jọ́ wà nínú yàrá kan náà yàrá ẹyọ kan ṣo náà aláwọ̀ à ń bẹ̀ ẹ́ wọlá yìí tó ṣẹlẹ̀ Ọlọ́run bá wa tún Áfíríkà ṣe kò ń ṣe wípé a ní nǹkan tó jẹ́ wípé ọ̀rọ̀ ìlú wa ọ̀rọ̀ Áfíríkà ọ̀rọ̀ Nàìjíríà lè fi dàbọ̀ àwọn ẹni tí Ọlọ́run yàn sí wa gẹ́gẹ́ bí olórí àwọn ló ń pa gbogbo nǹkan yìí kú lọ àwọn ló ń pa nǹkan yìí kú lọ ẹ wò àwọn bíi 19 tó ń gbé ní yàrá kan yẹn wọ́n dẹ̀ ń ṣiṣẹ́ fún àwọn tó ń jẹ ni ẹ mọ àwọn tó lọ máa mú wá láti ibìkan sí ibìkan ìpòkè wá ṣiṣẹ́ ọmọ ọ̀dọ́ ń bí wọ́n kàn mú débẹ̀ kán dẹ̀ máa gbowó oṣù èèyàn 19 inú ilé yẹn kò sí fan ẹyọ kan lásàfùlà standing fan ẹyọ kan wà ń bẹ̀ kò dẹ̀ sí window kò sí window tó bá máa sùn báwo lẹ ṣe ń sùn nírú bíbá ìtẹ báwo manage báwo lẹ ṣe ń sùn lọ wọ́n máa sùn sórí ara wọn ìkan máa sùn síbì kan ìkan máa gbẹ́sẹ̀ sí subhanallah Ọlọ́run aláwọ ẹ̀ṣẹ̀ wa ló pọ̀ Ọlọ́run ṣàforíjì fún wa Ọlọ́run bá wa tún Nàìjíríà ṣe bá wa tún Nàìjíríà ṣe bá wa tún Nàìjíríà ṣe Ọlọ́run ìgbà tán ní kó nílé gbélé ẹlòmíín wà tó jẹ́ pé oúnjẹ ojúmọ́ nǹkan tó lọ tà lójúmọ́ òun ló ń jẹ ó yẹ wá sọ fún mi báwo ló ṣe fẹ́ kóòpù ń sìn ṣèbí tó bá lọ sọ́jà bóyá bíi 500 tó bá pa òun lòun àtọmọ náà máa fi jẹun kẹ wá wo àdúrà àwọn single parent tán wà níta tí ò sọ́kọ tí ò sẹ́bí tí ò sára ṣe rí wípé ẹ jẹ́ ká máa rántí àwọn ẹbí wa tán wà ní Nàìjíríà pé Ọlọ́run kó dùn wọ́n nínú bí nǹkan téèyàn kan sọ wípé coronavirus ò nídìí láti pa ẹlòmíì gan sìn nínú hílà ìlò tó ṣẹlẹ̀ yìí gan òun lẹlòmíì máa kú sí because tí ò bá sóúnjẹ tí ò dẹ̀ sẹ́ni tó fẹ́ lọ ké bá foundation tiwa ń sìn àwa kàn gbìyànjú ní agbára tiwa a kàn wé pé òun bá jẹ́ èèyàn 20 ní 2005 ló bá ká wọ́n máa rí nǹkan kan á ṣàríṣu àti nǹkan kan fìrà náà kò ń ṣe pé bóyá nǹkan kan náà wà nínú foundation àbọ̀ a máa tiraka náà ní wípé òkè o nǹkan kí nǹkan ta bá ní àwọn ta rí wípé ó kàn wípé ẹni yìí lóòótọ́ ẹ mọ̀ kò sí bí mo ṣe lè wà ládùúgbò yìí nsìn tó bá jẹ́ pé ní Nàìjíríà ni téèyàn ò ní mọ̀ àyàfi tó bá máa bó Ọlọ́run mọ́ra wàá rí èèyàn kan tó jẹ́ pé o mọ̀ pé eléyìí ìṣọ́ tó bá rí 2005 bó ṣe wà yìí ọ̀gá nìyá múdà ó máa ṣàdúrà bá ẹnu ẹ̀ máa fẹ́ bó ni ìgbìyànjú tí àwa gbà nìyẹn títorí ẹjọ́ mo fi ọlá aláwo mo fi bẹ oníkálukú wa àwa tá a bá ní ẹbí ńlé this is the time tó jẹ́ pé ó yẹ ká dúró tì wọ́n ẹ jẹ́ ká pè wọ́n ẹ jẹ́ ká mọ́nítọ̀ wọn ẹ jẹ́ ká tú ẹ̀láìtì wọn wípé òkè báyìí la máa ṣe ọ̀rọ̀ má jáde yìí ọ̀rọ̀ ẹ fúnra ní distance ẹ jẹ́ káwa náà gbìyànjú láti lè ṣe kíni láti lè máa encourage wọn láti sọ fún wọn torí pé kíni àwa ti wà nínú sísítẹ̀mù yìí
a ti mọ nǹkan tó ń ṣẹlẹ̀, a ti mọ bó ṣe ń ṣẹlẹ̀ gangan ọgbọ̀n ẹ understand sí kọ́lọ́hún kó túbọ̀ fáwa náà lálàáfíà ni o àdẹ̀bẹ̀ Allah subhanahu wa ta'ala gbogbo àwọn èèyàn wa tán wà lamẹ́ríkà náà ọlọ́run má jẹ́ nípìn aburú ń bẹ o àwa tá a wà ní UK náà ọlọ́run má jẹ́ nípìn aburú ń bẹ o gbogbo ibikíbi tá a bá wà náà ọlọ́run ọba kó máa lé wa bá o kọ́lọ́run má jẹ́ kábàámọ̀ pé kí ni mo wáyé fún ọ kí ni mo wà láyé fún nígbà tí kinní ìṣẹ̀lẹ̀ kọ́lọ́run pa wá mọ́ kọ́lọ́run ṣàánú fún wa ọlá títóbi ẹ̀ ọlá agbára ẹ̀ ọlá ìjẹ́ kan ṣoṣo ọlá la hawla wala quwwata illa billahil azim. Now ẹ̀yin tẹ́ ẹ ti share ẹ ṣé gan ni ẹ̀yin tẹ́ ẹ ti share please share nǹkan tá a mú wá ní ìrọ̀lẹ́ yìí lórí ọ̀rọ̀ sísá wa kan ni tí wọ́n ní kí a gbà wọ́n níyànjú lórí ipò tí àwọn bára wọn nínú matrimonial home àwọn. Mo fẹ́ rí o ẹ̀yin tẹ́ bá ti share kó tó di pé a lọ sí topic wa gangan mo fẹ́ rí ẹ type ẹ̀ síbẹ̀ o yes or no ẹ̀yin wo lẹ ti share please torí ẹ̀yin tẹ́ bá share náà a jọ ń ṣe nǹkan yìí ni a jọ ń ṣeṣẹ́ yìí ni torí pé tẹ́lòmíì náà bá rí lórí platform yín àwọn náà máa kọ́ ẹ̀kọ́ ń bẹ̀ nǹkan tó ṣẹlẹ̀ gangan nìyẹn kọ́lọ́hún Allah subhanahu wa ta'ala kó ṣe dáadáa fún wa kọ́lọ́hún kó gbàdúrà wa kọ́lọ́hún kó kọ́ wa mọ̀ ṣe ọlá títóbi ẹ̀ ọlá agbára ẹ̀ ọlá ìjẹ́ kan ṣoṣo ẹ̀ ọlá kún fàyà kún ọlá la hawla wala quwwata illa billahil azim. Now ẹ má bínú mo ń set nǹkan kan bíbá yìí ni kí ni mo wá ń ṣe nítorí ọlọ́run. Hello gbogbo iléeṣẹ́ ń gbọ́ mi o tẹ́ bá ń gbọ́ mi ẹ jẹ́ kí n rí yes ẹ jẹ́ kí n rí love o èmi náà ń try láti share bíbá yìí náà ni o ẹ jẹ́ kí n rí love ẹ jẹ́ kí n rí like tẹ́ bá ń gbọ́ mi o now láìpẹ́ mo ti ń rí bíbá yìí sí. mo fẹ́ máa rí kọ́mẹ̀ntì yẹn ni nǹkan tó ń dá mi dúró nìyẹn tí mò ń bá jà wájú mi bíbá yìí o. Now sister wa yìí ìgbéyàwó wọn jẹ́ ọlọ́mọ mẹ́rin nínú ìgbéyàwó yìí. Bí ìrìn àjò wọn ṣe bẹ̀rẹ̀ pẹ̀lú ọkọ wọn a máa gé ní kéékèèké ní sódà tá a ní pẹ́ torí bóyá àwọn èèyàn méjì tàbí èèyàn mẹ́ta tá a bá máa gbà láàyè láti lè pè wọlé láti bá wa dá sí kán fún wa ní ẹni tó bá fẹ́ bá wa dá sí WhatsApp number studio ó wà níwájú yín bẹ̀yẹn náà níbi tá a ti jọ ń bára wa sọ̀rọ̀ yìí ẹ kọ sílẹ̀ tẹ́ bá fẹ́ bá wa dá sí so that ẹ lè pè wọlé kẹ́yìn náà fún wa ní opinion tiyín so that sísà wa yìí náà àwọn náà á lè rí wípé òkè àti wípé nǹkan tí a jọ need gangan nìyẹn by the time táwọn bá ka comment bọ̀ ẹjọ́ ẹ torí Ọlọ́run máa ń sọ nǹkan kan wípé ẹ má jẹ́ ká búra wa ẹ má jẹ́ ká ṣépè understand there's nobody kò sí marriage tó perfect nǹkan tó bá ń dé ló ní kán wá wo òun understand advice òun la máa ń fẹ́ kò ń ṣe wípé bóyá ká wá máa búra wa understand opinion oníkálukú because oníkálukú ló lópinion tiẹ̀ but opinion yẹn gangan òun la fẹ́ lò kọ́lọ́run kó má pàlákàyè wa kọ́lọ́run má dojú ọ̀rọ̀ wa rú. Now lórí ìrìn àjò ìgbéyàwó wọn lẹ́yìn ìgbà tán ti bí ọmọ mẹ́rin ẹni tó jẹ́ ọkọ sísà wa yìí ọ̀rẹ́ ọkọ yẹn àwọn wá jáde láyé wọ́n jẹ́ aláìsí ẹni tó wá fílẹ̀ gẹ́gẹ́ bí ìyàwó sísà wa àtọkọ wọn àtàwọn ọmọ wọn lọ máa ń kí arábìnrin náà wípé ó kú lédè ọkọ ẹ̀ something like that wọ́n bẹ̀rẹ̀ sí ní wọ́n wá di ọ̀rẹ́ torí pé kó tó di wípé according to mo ń bọ̀ ẹ jẹ́ kí n wo nǹkan tán text sí mi náà according to nǹkan tí mo béèrè lọ́wọ́ sísà yẹn wípé ọ̀rẹ́ ni yín tẹ́lẹ̀tẹ́lẹ̀ nù wọ́n láwọn kì í ṣe ọ̀rẹ́
àzìn ní pé àwọn ọkọ àtìyàwó yẹn nígbà tí ọkọ kú ní wọlé wọ ọ̀tá tàbí ọ̀nà ṣe máa ń pè ní ọ̀rẹ́ yẹn ló close ní ọ̀rẹ́ ọkọ ló close mọ́ ìyàwó ọ̀rẹ́ ẹ̀ tó kú àzìn wípé ọ̀rẹ́ mi ìyàwó tó fi sílẹ̀ bọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ kó tó dípò nítọ̀hún yẹn kú kì í ṣe ọ̀rẹ́ tó close according to nǹkan tí sísà wa tán sọ fún mi bọ̀ nígbà tí ọkọ ti wá kú làwọn ṣe wá ń súnmọ́ ìyàwó láti lè bá kẹ́dùn láti lè jẹ́ pé òkè àyàwó ọ̀rẹ́ mi tó kú àwọn náà wá ti wá sọra wọn di ọ̀rẹ́ débi wípé ẹni tọ́kọ ẹ̀ kú náà òun náà ń wá sílé tiwọn láti wá kí wọn àwọn náà ń lọ síbẹ̀ láti wá kí wọn láti lọ kí ẹni tọ́kọ ẹ̀ kú. From there onítọ̀hún yẹn kó kúrò nílé ibi tí òun àtọkọ ẹ̀ tán jọ ń gbé kó tó di pé kó lọ bòmíì bọ̀ ó wá dàbí lọ́rọ̀ according to nǹkan tí sísá wa sọ ó jẹ́ ẹni tó rí ọwọ́ ẹni tí Ọlọ́run ṣe oore fún ìyẹn ẹni tọ́kọ ẹ̀ kú yẹn lẹ́yìn ìgbà tọ́kọ ẹ̀ kú ọwọ́ ẹ̀ jí ọwọ́ ẹ̀ ó make business ẹ̀ ń boom ó wà okay everything lọ fine bọ́n ní táwọn bá lọ síbẹ̀ àwọn máa ń pàdé ọkùnrin kan ń bẹ̀ àwọn wá béèrè pé báwo lọkùnrin yẹn ṣe jẹ́ pọ́n ní àwọn ń dètè ara wọn ni kò sí bọ́ ẹ̀mọ̀ náà ìgbà tí èèyàn kì í ṣe ọmọ kékeré tí bẹ́ẹ̀ ṣe lè lọ sí irú nǹkan bẹ́ẹ̀ yẹn sì kẹ́ wá máa rónítọ̀hún yẹn bóyá bí ẹ̀ẹ̀mejì ẹ̀ẹ̀mẹ́ta ó tún wá depend lórí condition tẹ́ bá máa wá bá onítọ̀hún yẹn lẹ máa fi mọ̀ wípé nǹkan kan ń lọ láàárín àwọn ẹni yìí ìyẹn lọ bẹ́ẹ̀ wọ́n ní kò pé ọjọ́ kò pé oṣù òun lọkọ àwọn pé àwọn wípé kó tó dípọkọ àwọn pé àwọn tí notice àwọn nǹkan kan wípé bóyá kọ́kọ́ wá wọlé late kọ́kọ́ wọlé pé ọkọ àwọn dẹ̀rẹ̀ bíi 5 and 6 làwọn jẹ́ gbogbo nǹkan tá ọkọ àwọn bá ṣe ó máa sọ fáwọn nǹkan tóun náà bá ṣe àwọn náà máa sọ fọ́kọ but at the end of the day àwọn wá rí pé ó dé stage kan ọkọ bẹ̀rẹ̀ sí ní change ọkọ bẹ̀rẹ̀ sí ní wọlé late ó tiẹ̀ wá dé stage tó jẹ́ pé táwọn bá ń sọ̀rọ̀ nínú ilé kan ọkọ ti ń pe àwọn lórúkọ wúmà yẹn bí ìgbà téèyàn gbàgbéra bóyá téèyàn fẹ́ pe Kẹ́mi ńsìn tó wá pe Ṣọlá something like that lòun àwọn wá ń béèrè pé kí ló rí lè ṣẹlẹ̀ náà wípé at the end of the day lọ́kọ wa ń sọ fáwọn wípé wúmà yẹn ní ìdí ẹni tó ó ní ìdí ọkùnrin tó fẹ́ bá òun máa halẹ̀ mọ́ àwọn ọmọ òun ṣé mo pé nísìnyí ẹni tọ́kọ ẹ̀ ti kú ni opó ni wúmà yẹn dẹ̀wé pé tó bá jẹ́ yẹn náà ní pé ṣèbí kẹ́kọ̀ọ́ lọ́bẹ̀ láàrin oṣù kan ni kẹ́kọ̀ọ́ sálámọ̀ sí wọn kóyá kẹ́ bá àwọn ọmọ sọ̀rọ̀ tó bá yẹ pé kò jù yẹn lọ ni kò sí any big deal bọ̀ ìgbà tí sísá máa wá rí kó ti wá ju any big deal lọ wọ́n ti wá notice wípé wọ́n ti ń gbórúkọ Táyé sí Kẹ́hìndé ó ti ju nǹkan tó jẹ́ pé ọkọ dágbére kó fẹ́ lọ ṣe ń bẹ̀ lọ understand kò pẹ́ kò jìnnà náà ni ọkọ try láti introduce fúnra ara wọn wípé òkè ìyá alágbájá jókòó ìgbà tí ìyá alágbájá jókòó wípé níbi tí ọ̀rọ̀ yìí dé o ìyàwó ọ̀rẹ́ mi o tó ṣàmọ̀ ìyá alágbájá mo fẹ́ ìyàwó náà wá dáhùn wípé ẹlẹ́fẹ́fẹ́ ìyá alágbájá ó ṣe wá jẹ́ ìyá alágbájá a ti wọnú ara wa a ti di ọ̀rẹ́ àti pé ojú wo làwọn èèyàn fẹ́ fi wò wípé ẹ lọ fẹ́ ìyàwó ọ̀rẹ́ yín lẹ́yìn ìgbà tó kú gbogbo orú nǹkan bẹ́ẹ̀ yẹn lòun ìyàwó ṣáà ń sọ ṣá wípé irọ́ o ẹ lọ wá ó bẹ́tà kẹ́ lọ wá nǹkan mi tó bá lè jẹ́ pé eré ni kẹ́ stop ẹ̀ ọ̀ tó bá lè jẹ́ pé lóòótọ́ ni ẹ má ṣerú nǹkan bẹ́ẹ̀ yẹn kò tiẹ̀ wọ́n láwọn ṣáà give advice ṣá pé ọkọ ṣáà ní rárá àfi nǹkan tí àwọn máa ṣe nìyẹn ẹni tó wá jẹ́ bíi ọ̀rẹ́ ta lè pè ní ìjọ tó ń lọ ẹni tó bí adarí ìjọ wípé ó wá pe àwọn wípé ọkọ ẹ sọ nǹkan báyìí fún mi màá dẹ̀ fẹ́ kó o gba nǹkan tọ́kọ ẹ sọ bíkọ́ tó bá gba nǹkan tọ́kọ ẹ sọ ńkọ́ àìmọye àwọn èèyàn tóun náà mọ̀ ìyẹn olórí ìjọ ló ń sọ bẹ́ẹ̀ ìta àìmọye àwọn èèyàn tóun mọ̀ tó jẹ́ pé wọ́n fẹ́ ìyàwó síta tí ìyàwó ilé wọn tí ò mọ̀ sí ní ọwọ́ àwọn bá ṣò wípé irú kí ni olórí ìjọ tún sọ yìí that means
ẹ̀yin náà tún kún ọkọ lẹ́yìn wípé ó lè go ahead láti lè lọ ṣe irú something like that tèmi ò bá tiẹ̀ gbà gan ó lè lọ fẹ́ síta. Wọ́n ṣáà ní nǹkan yẹn ṣá làwọn ṣáà ń pò ṣá làwọn ṣáà ń fà ṣá. At the end of the day wọ́n wá láwọn gbogbo iléeṣẹ́ ń gbọ́ mi, tẹ́ bá ń gbọ́ mi ẹ jẹ́ máa rí yes, ẹ jẹ́ máa rí no, ẹ jẹ́ kí n rí love, ẹ jẹ́ kí n rí like, so that màá mọ̀ pé èmi àti yín à ń communicate. Èmi náà máa rí pé òkè kò yẹ pé bóyá mo kàn ń sọ̀rọ̀ lásán, màá rí pé à ń bára wa lọ. And please ẹ̀yin tẹ́ bá ẹ̀ṣẹ̀ enjoy ẹ jẹ́ ká máa share, please 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 ẹ jẹ́ ká máa share. Now wọ́n ní ó wá di stage kan àwọn rí wípé lóòótọ́ nǹkan yẹn ń lọ nǹkan tọ́kọ sọ yẹn nǹkan yẹn relationship wọn yẹn ti wá ń lọ wọ́n ti ń fẹ́ra wọn, wọ́n ti ń befriend ara wọn something like that. wọ́n ti fẹ́ra wọn bóyá wọ́n ti ń befriend ara wọn ṣá mọ̀ ẹ́ pọ́kọ́ ti sọ, ìyàwó dẹ̀ ti ní no kò rí bẹ́ẹ̀ òun ò gbà, but ọkọ ṣì ń continue. ó dàbí pé nẹ́tíwọ̀kì yẹn bàjẹ́ gan, nǹkan tó ṣe ń já gbogbo àwọn kinní yẹn èmi náà rí nígbà iná nẹ́tíwọ̀kì yẹn bàjẹ́. wọ́n láwọn wá gbéra lọ́jọ́ kan, àwọn wá lọ bá woman yìí nílé, ìyẹn woman tí ó ti di family friend wọn tí ọkọ ẹ̀ jẹ́ tó ti ṣaláìsí yẹn ń sìn wípà ìyá alágbájá sàlámù àlékún o, ẹ jọ̀ọ́ mo máa gbọ́ nǹkan báyìí nǹkan báyìí ni mo máa ń gbọ́, báwo lẹ ṣe rí sí ṣóòótọ́ ni? tó bá jẹ́ òótọ́ ni mo máa bẹ̀ yín, èmi àtọkọ mi kò ń ṣe pé nǹkan kan náà tó fún wa, a kàn mọ bá ṣe manage ara wa ni, èmi ni mo rí everything tán. wọ́n ṣàlàyé ṣá wípé kàn jọ torí Ọlọ́run wípé bìkan àtìgbà tí àwọn ti ń gbọ́ nǹkan yẹn táwọn dẹ̀ tún rí ìgbésẹ̀ tí ọkọ ń gbé làwọn rí wípé inú ilé àwọn ò dá mọ́, inú ilé àwọn ò tò. àwọn wá bẹ̀ wọ́n ní pé tó bá jẹ́ bẹ́ẹ̀ ni kàn jọ torí Ọlọ́run kàn bá wọn fọkọ àwọn sílẹ̀. wọ́n ní woman yẹn wá dáhùn wípé àwọn ò fẹ́ ọkọ wọn, wípé àìmọye èèyàn tó fẹ́ fẹ́ àwọn, àìmọye ìyàwó gan tó fẹ́ jẹ́ kí àwọn fẹ́ ọkọ àwọn, wípé ibi táwọn fi sílẹ̀ sí nìyẹn. àwọn wá notice pé lọ́jọ́ yẹn gangan táwọn máa fi délé ẹni yẹn ti pe ọkọ, ìgbà tọ́kọ máa dé láti ibi iṣẹ́ kò ń ṣèjà kékeré làwọn jà, first time tọ́kọ gan máa gbọ́wọ́ sókè láti na àwọn nìyẹn. látìgbà yẹn marriage yẹn ò ríbi fi ara lé. ẹni tá a wá ń sọ yìí wọ́n láwọn ní visa UK, ọkọ náà ní visa UK. wọ́n wá wò wípé òkè ibi táwọn ẹ̀ṣẹ̀ lọ yìí, táwọn ẹ̀ṣẹ̀ move làwọn move kúrò níbi táwọn ń gbé, àwọn tún move lọ sí area bòmíì. area bí táwọn wá move lọ yẹn àwọn wá rí wípé business yẹn kò lọ déédéé gẹ́gẹ́ bí ibi táwọn ti ń bọ̀ tẹ́lẹ̀. àwọn wá béèrè lọ́wọ́ ọkọ àwọn wípé bàbá lágbájá mo ní ìdí ẹ̀pù yín o, kí ló fẹ́? wọ́n máa ní ìdí kẹ́ ràn mí lọ́wọ́ lórí ọ̀rọ̀ business. wọ́n ní bí ọkọ yìí sọ wípé mi ò ràn ẹ́ lọ́wọ́, but o máa lọ sí UK wàá lọ faṣẹ́. tó bá lọ ṣiṣẹ́ ńkọ́, owó tó bá rí ń bẹ̀ wàá fi wá kún owó tó máa fi ṣe business. ìyàwó wà wò wípé ṣe bájọ́ máa ń lọ sí UK ní àmọ́ bí gbogbo bẹ̀rẹ̀ ń ṣe rí náà, ìsọ́ ìpé bóyá ó easy náà, ibo lòun ti fẹ́ lọ bẹ̀rẹ̀, irú iṣẹ́ òun gan lòun máa ṣe, pé ẹni iṣẹ́ tó bá rí lọ́hùn nǹkan táwọn méètì ẹ bá ń ṣe lọ́hùn ó ní kíwọ náà lọ ṣe. wọ́n láwọn wo ọ̀rọ̀ yẹn, àwọn wò lọ sọ́tún àwọn ò lọ sósì, àwọn fi lọ àwọn èèyàn, àwọn kọ́kọ́ yarí fún ọkọ wípé láéláé àwọn ò lọ, àwọn ò ṣe. àwọn táwọn ṣàfihàn ṣáà pé tó bá jẹ́ nǹkan tó máa make ọkọ ẹ̀ wà happy nìyẹn, ó bẹ́tà ń gbà yẹn kó lọ. ìwọ náà dẹ̀ mọ̀ pé ó máa pay ẹ, tí ò ń ṣe pé bóyá onífísà ló tó pọ̀ lọ́wọ́, bọ́ ibẹ̀ yẹn náà lẹ léèyàn sí. ìwọ náà lọ bí òjú bí oṣù mélòó kan tó bá lọ faṣẹ́ ń bẹ̀, tó bá padà dé ìwọ náà máa wà òkè. wọ́n ní bóun ṣe wá wọ UK, àwọn èèyàn bá òun ríṣẹ́, òun dẹ̀ ń complain pé iṣẹ́ tóun rí òun tí òun ò níwèé, òun kàn struggle ní kinní kan. from there ọkọ ní ìgbà tó jẹ́ pé àwọn ọmọ ní visa káwọn ọmọ wá bá àwọn ní UK, so that after that ńkọ́ gbogbo wọn á lè move máa bọ̀ ní UK, àwọn á lè wá settle down. ọkọ wa ní ìyàwó náà wá ní okay, that is true, that is fine. ìyàwó náà wá gbà bẹ́ẹ̀. wọ́n ní bí àwọn ọmọ mẹ́rẹ̀ẹ̀rin náà bó ṣe wá bá àwọn ní UK yẹn, tó ti wá bá wọn táwọn mẹ́rẹ̀ẹ̀rin yẹn ti wá ń bíbà yìí, tó ti sọ pé àwọn ti dé UK tó ti ń lọ bóyá bíi 4 years according to nǹkan tí woman yẹn sister wa ìtàn sọ.
wípé láti ìgbà yẹn after ìgbà yẹn lọ́kọ wá lọ ṣe ìgbéyàwó ní Ṣùlọ́kà pẹ̀lú obìnrin tí bí. Tẹ́ bá wà pẹ̀lú mi ẹ jẹ́ kí n rí like, ẹ jẹ́ n rí love. Tẹ́ bá ti wà pẹ̀lú mi débi tí mo sọ̀rọ̀ dé yẹn, obìnrin tí bí, ṣé tí mo obìnrin tí bí báyìí sí pé obìnrin tí ó jẹ́ ọ̀rẹ́ ọkọ wọn yẹn after ìgbà tí àwọn ti wá táwọn ọmọ ti wà ń bí everything táwọn ti ṣáà ti kóra wọn bọ́ síbí báyìí ni wọ́n wá lọ ṣe ìgbéyàwó pẹ̀lú obìnrin yẹn. Ó wá di wípé ilé tí àwọn ń gbé gan ń sìn gan ọkọ gan ò sí ń bẹ̀ mọ́, ọkọ tún ti wá kó lọ sí ọ̀dọ̀ obìnrin yẹn, ilé ọ̀dọ̀ obìnrin yẹn ló ń gbé. Ṣé mọ̀ wípé mo sọ fún yín pé obìnrin yìí wọ́n lẹ́ni tí Ọlọ́run gbàdúrà ẹ̀ ni, lẹ́yìn ìgbà tọkọ ẹ̀ kú ọwọ́ ẹ̀ jí, ó rí business ṣe, ó ń kọ́lé, ó ń ṣe gbogbo ẹ̀, ó ń ṣe bọ̀ lọ́rọ̀ kan pé mo wá ń béèrè lọ́wọ́ wọn pé báwo lẹ ṣe mọ̀. Èèyàn máa ń béèrè nǹkan ni torí ọjọ́ tó máa gbé wa dìde níwájú Ọlọ́run, torí mo tún béèrè lọ́wọ́ wọn pé ṣe ṣú ọgbọ́n nǹkan tẹ́ ẹ̀ ń sọ yìí, wọ́n dẹ̀ ń búra sí i. Wọ́n láwọn mọ̀ wọ́n ní because ebi ilé àwọn nílé táwọn kọ́ ni nà ọkọ àwọn máa ń mẹ́gàdì ló wà nílé, àwọn dẹ̀ ní àwọn ọ̀rẹ́ ládùúgbò náà, ọkọ àwọn ò gbélé mọ́. Ọkọ tún ti wá lọ kó lọ bá ọmọbìnrin yẹn ń sìn. By the time táwọn wá ń bọ́kọ sọ̀rọ̀ point ibi táwa ń lọ gangan sì ni pé each time táwọn bá wá ń bọ́kọ àwọn sọ̀rọ̀, ìgbà wo lẹ máa wà, ìgbà wo lẹ máa settle pẹ̀lú wa, ìgbà wo lẹ máa move wípà business ni iṣẹ́ ni mi ò lè wá, orí pọ́ náà ò dancing, orí pọ́ náà ò true sìn, orí pọ́ náà ò ṣe kinní kan ipe excuse. Ọkọ àwọn ò tún wá ní gọ́ọ̀tì mọ́ láti ẹ̀ tí máa bá wọn sọ̀rọ̀ kó bá wọn sọ̀rọ̀ free wípé ìgbà míì wà àwọn kan máa rí pé ó kàn ń sọ̀rọ̀ kẹ́lẹ́kẹ́lẹ́, ìgbà míì wà táwọn bá pè wọ́n àwọn ṣáà rí wípé ṣé kò ń ṣe pé nǹkan míì. Wọ́n dẹ̀ ti sọ statement kan kó tó di wípé àwọn kúrò lé nípò sẹ́pà ọmọbìnrin yìí àtòun ò bá fẹ́ òun ò rò pé ilé ayé òun lè complete o, ọmọbìnrin yìí àtòun ò bá fẹ́ òun ò rò pé òun lè wà okay o. Ìyẹn ní gbogbo ìgbà yẹn tí àwọn ń bá wọn fà á wípé fọmọbìnrin yìí lẹ̀ tó bá tiẹ̀ fẹ́ yàwó kejì ló wá yàwó ẹ̀ síwájú. Ó ṣe wá jẹ́ ẹni tó wá léyìn láyà báyìí ló fẹ́ lé òun tàbí sọ ẹ mọ́ àwọn obìnrin náà pé kéèyàn ṣáà kó èèyàn ṣáà sọ̀rọ̀ èèyàn ṣáà dẹ̀ ní kó tiẹ̀ jẹ́ lòmíì gan tó jẹ́ pé ó fẹ́ arí èèyàn tó fẹ́ yàwó fọ́kọ ẹ̀ náà. Ìbọn irú ẹni yìí ń sìn òun sọ wípé òun mọ stand òun dẹ̀ tún mọ irú nǹkan tí family tí ọkọ òun ti jáde. Mi ì fẹ́ lọ síbẹ̀ yẹn, mi ì fẹ́ fi gbogbo ẹnu sọ̀rọ̀, mi ì fẹ́ lọ bẹ̀ yẹn. Wípé inú ilé tó ti jáde gan inú ilé ogun ni ọkọ náà dẹ̀ ń sọ wípé ó mọ wípé irú nǹkan báyìí ṣẹlẹ̀ sí ìyá mi náà, ìyá mi náà dẹ̀ gbà ìwọ ṣe lè gbarú ẹ̀. Ṣùgbọ́n àná lè láì tó bá jẹ́ bẹ́ẹ̀ ni aláwọ̀ aláwọ̀ but according to nǹkan tí sísá wa tán sọ fún mi tí ọkọ àwọn sọ fún àwọn wípé irú nǹkan tó ń ṣẹlẹ̀ yìí kò sí big deal nínú ẹ̀. Ó ṣẹlẹ̀ pẹ̀lú ìyá mi dẹ̀ gbà kí ló wá dé sísá dé láwọn dá wọn lóhùn wípé wẹ́ ó lè ṣẹlẹ̀ pẹ̀lú mọ́mísí ẹ nígbà yẹn ni bọ̀ ní ayé àti wípé gbà tó ṣẹlẹ̀ pẹ̀lú mọ́mísí ẹ yẹn orí wàhálà tí mọ́mísí ẹ wà láti gbà yẹn náà títí di bọ́n ṣe ń sọ̀rọ̀ yìí tí wọ́n náà dẹ̀ mọ ìṣòro tó jẹ́ pé mọ́mísí ẹ fèsì lórí nǹkan tí wọ́n ló ṣẹlẹ̀ ńgbà yẹn tó jẹ́ pé ṣòro tí ìyá ẹ̀gbọ́n wà náà kò ń ṣe ọ̀rọ̀ 20 years níyà ẹ̀gbọ́n ti wà nínú ìṣòro wípé something like this so happen. Ìwọ náà dé wá fẹ́ ṣerú nǹkan bẹ́ẹ̀ yẹn ń sìn gan ó tún fi ń bò ó tún wá sọ wípé after all ìyàwó méjì súnà ni. Mo ń bọ̀ ẹ jẹ́ kí n wo bóyá mo ti cover ẹ̀ tán. Ìyá àwọn tó wá mú ọ̀rọ̀ ọmọ wọ́n á mú ọ̀rọ̀ àwọn ọmọ wípé àwọn ọmọ àwọn wípé because àwọn ọmọ yẹn máa ń lọ sí wọ́n máa ń lọ àwọn family méjèèjì náà bí family friends. Àwọn ọmọ yẹn mọ nǹkan tó rí lè ń ṣẹlẹ̀ ń sìn bọ̀ inú àwọn ọmọ yẹn ò dùn pẹ̀lú situation yìí. Wípé inú àwọn ọmọ yẹn ò dùn pẹ̀lú situation. Ní àkótán gbogbo ọ̀rọ̀ ká má wàá lọ máa pẹ́ nínú ọ̀rọ̀ yìí ni wípé wọ́n ní táwọn bá wá pe ọkọ ń sìn pé òkè kí ni stand mi. Mo ti wà ń bíbà yín sìn going to 4 years ń sìn bóyá bí ibẹ̀ yẹn mi ò rántí ibẹ̀ yẹn dáadáa ṣàfùrù láì bóyá ẹ̀kan náà lọ́kọ ti wá tàbí ẹ̀mejì.
bọ̀ ọkọ ti wá tó ti pẹ́ tán ti wá bóyá kankan wá bí ọ̀sẹ̀ kan understand sí òun ni bọ̀ mi mọ̀ bóyá ẹ̀kan ni tàbí ẹ̀ẹ̀mejì àṣàfùrà mi rántí bẹ́ẹ̀ dáadáa pé gbà wo ló fẹ́ wá nísìnyí pé ó ti sọ èmi di ó ní ó fẹ́ lọ tọ́jú ọmọ ọ̀rẹ́ ẹ̀ tó kú ìwọ wá sọ èmi di opó ayé because ìwọ kó ọmọ àtìyàwó ẹ̀ ń sìn ó kó wọn wá sí Europe ìwọ wá dúró ti ọmọ ọ̀rẹ́ ẹ̀ àtìyàwó ẹ̀ ní Nàìjíríà pé táwọn each time táwọn bá ti wá ń gbé ọ̀rọ̀ yẹn bọ́ síta pé nǹkan tó kọ́kọ́ máa dáhùn ní wípé wẹ́ ṣé nǹkan tó bá mọ̀ wípé ó make ẹ wà happy ibi tá à ń lọ gangan nìyẹn títí sáà ń béèrè wípé òun need advice because orí òun fẹ́ burst òun ti rò ó síwájú òun pé nǹkan tí ọkọ tiẹ̀ fi ń dá òun lóhùn gan wọn emotional tó wà ń bẹ is not kò feelings yẹn gbé pé ọkọ ní ṣé nǹkan tó bá wù ẹ́ nǹkan tó bá mú ẹ wà happy tó bá mọ̀ wípé wípé ọ̀rọ̀ tó ń sọ gan ó ti ń là á tó bá wù ẹ́ tó bá dúró fine tó bá dẹ̀ dúró mo wá ní kí làwọn rí tó fi lóru tí irú statement tó ń sọ yẹn kí ló ń rí wọn lọ sọ débi pé tó bá ti ṣèwé ẹ̀ tán tó bá lè ṣèwé tó bá ṣèwé fún mi ìwé ìgbélú fún mi fine tó bá dẹ̀ ṣèwé ìgbélú fún mi àwọn ọmọ mi á ṣèwé ìgbélú fún mi wọ́n á béèrè pé a ò dì lọ́mọ gangan tó máa ṣèwé fún bàbá gan wọ́n ní ọmọ bóyá bí ọmọ 16 years 16 and like be 16 and a half years wọ́n á yàn fún ọdún mélòó sọdún mélòó lọ ti ń calculate báyìí wípé tó bá ṣèwé fún mi ọmọ mi á ṣèwé fún mi. brother mi àti sister mi kí Ọlọ́run Allah subhanahu wa ta'ala kó ṣe dáadáa fún wa gbogbo nǹkan tá a fọwọ́ àárọ̀ wa ṣe kọ́lọ́run má jẹ́ kó jẹ́ ọ̀sán kọ́lọ́run má jẹ́ àpàdé lénìí ní kọ́lọ́run ṣàánú àwọn obìnrin náà lọ́ta obìnrin ẹ wo onírú òbí kan tán sọ ń sìn pé tí ọkọ bá ti délé each time táwọn bá pe ọkọ ń sìn wípé àbáwo ni ó rẹ̀ mí ẹ̀yìn ń dùn mí apá ń dùn mí kíní ìyẹn nígbà tí ìyàwó gan ṣì wà ń lé ká ẹ̀ṣẹ̀ má wàá sọ ìgbà tí ìyàwó ò sí ń lé mọ́ ń sìn. Mo ń try láti wo comment ni o please leave your comment tẹ́ bá dẹ̀ fẹ́ pè wọlé nọ́mbà tẹ́ lè pè sí nọ́mbà WhatsApp tẹ́ lè pè sí òun ló wà lórí afẹ́fẹ́ yẹn bóyá ẹ fẹ́ béèrè àwọn questions kan lọ́wọ́ mi èyí tí n bá mọ̀ wípé bóyá mo lè dáhùn bẹ́ẹ̀ èyí tẹ́ bá dẹ̀ mọ̀ wípé bóyá ẹ lè opinion titi yín ẹ jẹ́ ká fi opinion titi yín opinion titi ẹ jẹ́ fi sílẹ̀ opinion tèmi náà dẹ̀rẹ̀ èmi náà máa sọ opinion ti tèmi níwọ̀nba ti tèmi ẹ understand tó dẹ̀ máa jẹ́ wípé ó máa jẹ́ open opinion ló máa jẹ́ tó máa jẹ́ pé bí advice fún àwọn obìnrin kí Ọlọ́run Allah subhanahu wa ta'ala kó ṣe dáadáa fún wa kọ́lọ́run fi wá lọ́kàn balẹ̀ kọ́lọ́run dùn wá nínú mo understand the situation irú ipò tí sísà tá à ń sọ̀rọ̀ wọn yìí mo mọ irú position tó léwu bó ṣe ń sọ fún mi gan àti wípé feelings wípé èmi náà mo ti gba abẹ kọjá rí tẹ́ bá mọ history mi mo ti gbarú ibẹ̀ yẹn mo ti gba abẹ kọjá rí mo mọ ipò téèyàn lè wà tírú nǹkan bẹ́ẹ̀ tó bá ń ṣẹlẹ̀ síyàn lọ́wọ́lọ́wọ́ bọ̀ ẹni tí ò wá sí nírú ipò yẹn òun ló máa wá bí wàásù bí experience oníkálukú ti gbà kọjá òun náà la fẹ́ kó papọ̀ nsìn òun ló máa jẹ́ wípé please nínú àwọn mẹ́sẹ̀gì tẹ́ bá leave síbẹ̀ òun náà lọ máa padà láti lè lọ kà wípé irú sísítà yẹn kí ni ẹ rò tó bá jẹ́ yín ni ọ̀ tó bá jábúrò yín ọ̀ tó bá jẹ́gbọ́n yín kí lẹ rò wípé irú sísítà yẹn kí lẹ rò pé wọ́n lè ṣe pẹ̀lú condition tó wà yìí pẹ̀lú àwọn ọmọ tó lóhun tí àwọn wá ń sọ sí wípé àwọn ò mọ̀gbà ń sìn tí ọkọ fẹ́ wá síbí kò sọ kò yẹ bóyá ń fáwọn lọ́dún kan tàbọ́dún méjì tàbọ́dún sàmàlẹ́kàn. ẹ̀kálẹ́ náà la wà ń bíbá kí la gbó ń bíbá ọ̀dà ìpè tó 8 la wà ń bí jẹ́sàkàlà ọ̀kẹ́rà sísá ṣàlàfíà lẹ̀wà àwọn tí Australia ń kọ́ àtàwọn dáàdì náà Ọlọ́run á gbàdúrà wa o ẹ kú iṣẹ́ náà kò ní sú wa kò ní rẹ̀ wá àní kábàámọ̀ lórí iṣẹ́ tá à ń ṣe yìí
ọlọ́run á fún wa lẹ́san nílé ayé àti lọ́jọ́ gbéǹde àlìkíámọ̀ afẹ́fẹ́ burúkú ò ní fẹ́ lù wá tọmọtọmọ ọlá títóbi ọlọ́run ọlá kún fàyàkùn ọlá láhùlà wàlá quwwata illa billahil azim bisimilayi ma. Sàlámà ní gbogbo ilé, a kún ìgbélé yìí o, agbára ọlọ́run àbúrò nìkan wa. Àmín kún fàyàkùn. Àmín kún fàyàkùn. Àmín kún fàyàkùn. Ọ̀rọ̀ tí sísá yìí ọlọ́run ti tẹ̀ wọ́n, ọlọ́run ti pọ́n wọn ní, ọlọ́run ti dá wọn láàyè. Nígbà tí ìwà nílé ẹ̀kan láàrin ọdún mẹ́rin. Ẹjọ́ ṣé ìtúmẹ̀sì yẹn wà láàrin ọkọ àti àwọn ọmọ? Wọ́n lè náà wà mọ́ nìyẹn, kọ́ tó gbà ọmọ yín lọ́kọ yín, ẹ tó gbà ọmọ yín. Because ní ìsìnkú wọ́n wà lórí obìnrin bẹ́ẹ̀ ni o that is it yeah. She need to look after us. She need to look after herself for the sake of those children because ìyá ọ̀nà méjì ni wọ́n á jẹ́ tí ìgbà tó jọ àwọn ètò tó ní ọkùnrin ọ̀pá ìdílé wọ́n ti ṣe kó ayé nìyẹn ìwọ́n ti sọ wá wí kọ́ ti wọ́n ká pé wọ́n fẹ́ ṣe ìyàwó fẹ́ wọn ni kọ́ ọsùn náà kọ́ fẹ́ kí àyàwó rẹ̀ ọ̀gbìn ẹ̀ fáì wọ́n lè fẹ́ àwọn olóyè wọn nìyẹn wọ́n lọ yọ fẹ́ lẹ́yìn aláwọ̀ àlà nígbà wọ́n sọ làwọn gbọ́ ọlọ́mọ àti ọ̀rọ̀ lọ́rọ̀ má sì wá. Àmín. Ìná ṣe ẹ̀rí pé kí sísá ẹ̀ tó gbà ọlọ́run ó lè kojú ọmọ ẹ̀ kọ́ ti bá gbígbé ìjọba má pè wọ́n mọ́. Ẹ wá ló ti fi ajá ju jura wa lọ because èèyàn gbọ́dọ̀ look after rẹ̀ because sísá ẹ̀ bá lọ àti friend tí wọ́n bá lọ ṣe sísá yìí ìyá máa jà ọmọ yìí nà. Ẹ má bínú nǹkan tẹ́ ń sọ yẹn ẹ ti fẹ́ rí tán because ẹ ti fẹ́ rí situation lẹ̀ yìí tán bí according to nǹkan tí sísá gan sọ ó jẹ́ mọ́ kí ó ti máa bàyàn lára kéèyàn ti máa take ara ẹ̀ mọ́ kó wá jẹ́ pé nǹkan yìí ló wá jẹ́ nǹkan tó ti ń wé wọn dáhùn sìn. Wọ́n ní láti look after ara wọn. Ṣẹ́rí èèyàn wà ní ọkọ gan àtọkọ àtìyàwó gan ọlọ́run ní ṣàlùkò wa. Bẹ́ẹ̀ni. Ẹ bá ń gbọ́ àdéhùn ojú fúnra wa ni. Kò wá ní wá sí pé kínní kó look after àìjẹ́ bẹ́ẹ̀. Àwọn ọmọ yẹn wò wọ́n á jìyà láyé wọ́n á ti jìyà lọ́rùn. Lójú àwọn ẹgbẹ́ tí wọ́n ti wọ́n pé ìyá mi ìyá wa ló kó wá síbẹ̀ tí àbí jẹ wá táwọn lè padà sílé. Èpè á máa bá wọn ni kí wọ́n á fọlábalẹ̀ tó àwọn ọmọ ọlọ́run ti kẹ́ wọn. Wọ́n wà ní pè ọlọ́run ti bù wọ́n láṣìírí what else does she want? Ọlọ́run ti bù wọ́n láṣìírí màá kọ́ra dípò sí nǹkan tọ́jú àwọn ọmọ wọn ó lè máa ṣe wẹ́rẹ́wẹ́rẹ́ tọ́lọ́ bá ní pé ọlọ́run tó sí wọn ní tó bá wá gbọ́n tó ní bá kékeré kó má lọ kárùn wá bá wọn lé wọ́n sì ní ìgbára lórí wọn. She has to be careful she has to look after herself ó tọ́jú ara wọn tọkọ bá wọn ní wọ́n ti fún wọn ní option tọkọ bá wọn tí wọ́n ti bára dúró kọjọ dissolve mutually Islam gan ní kí n fi ìyàwó ilẹ̀ fún ọdún kò sínú ṣẹ̀lẹ̀ ìsá kí n kò kì í lẹ̀ kọjọ́ pípẹ́. Wọ́n lè pé ti ní obìnrin ó lè pronounce divorce nípa àtúntò tó ṣẹlẹ̀ yìí o. Ó dà pé òun ni wọ́n mi òun ilé káàsì dissolve amicably. Talaq is the hateful things in the sight of Allah but tó wá di pé ó ti fẹ́ di pé ẹbí fẹ́ bọ́ it's allowed in Islam to káàsì dissolve amicably. Kò sẹ́ni tó wù kó kọ̀ọ̀kan. Àwọn single parent tó ń wù yẹn tó ń wù yẹn kò sẹ́ni tó wù kó kọ̀ọ̀kan. Tani tó máa wù kó náà fọ́tò òun lọ́tọ̀ pẹ̀lẹ́ ìgbẹ́. Ṣùgbọ́n tí condition bá tí ìgbọ̀kan bá dé á gbà fọlọ́run. Ó lè máa wò pé ayé kan ṣe kan èèyàn kan ṣe kò sáyé kankan tó ṣe kan àwọn ọkùnrin mìíràn ńlá gidi kọ́kọ́ náà ti ṣe ọkùnrin ojú kòkòrò ni. Ásà fúlàrà ló wà ti bìlẹ̀ ásà fúlàrà ló wà ti bìlẹ̀. Èmi ní ìsọpọ̀ òpò sí o mi ò mú òpò sí o ṣùgbọ́n ojú kòkòrò ọkùnrin mi pọ̀. Ẹ ṣé gan ni wa alaikum salam wa rahmatullahi wa barakatuh. Ẹ ṣé gan. Bẹ́ẹ̀ni. Ẹ ṣé gan ni wa alaikum salam wa rahmatullahi wa barakatuh. Ẹ jẹ́ ká gbé another caller náà ń bọ̀ ẹ jẹ́ ká gbé call yìí náà. Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Wa alaikum salam warahmatullahi wabarakatuh. Yà ṣàlàáfíà lẹ wà o.
ẹ jọ̀ọ́ ẹ má bínú ẹ jẹ́ kí n gbé kọ́ yìí ẹ jẹ́ kí n pè yín padà okay hold on ẹ jẹ́ ká gbé kọ́ yìí náà láti Dublin. Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Wa alaikum salam warahmatullahi wabarakatuh. Wa alaikum salam ma. Okay, ẹ fẹ́ dá ṣètò tó ń lọ lọ́wọ́. Okay, à ń gbọ́ yín mà bọ̀ à ń gbọ́ yín mà. Yà ń gbọ́ yín mà. Wúmà yẹn kí gbogbo wọn gbàdúrà fún pé kí Ọlọ́run kó fún wọn lọ́sùn. Ṣé rí ọkọ wọn ò fẹ́ràn owó yẹn? Nítorí pé owó wà lọ́wọ́ owó yẹn. Allahu Akbar. Ó sì mọ̀ wípé gbogbo nǹkan tí obìnrin bá ní ọkọ ló ní nínú Islam. Allahu Akbar. Ọkọ rẹ̀ just like a gold digger. Allahu Akbar. Ó dẹ̀ ti lọ fẹ́ ní Sùlọ́kà. Ṣé rí after full life, àwọn tó mọ̀ mí, wọ́n mọ̀ pé I'm a good practicing Muslim. I won't say good, I say well. No voice. Engineer, ó ní kò sí voice ń bẹ̀, ó dàbí pé àwọn èèyàn gbọ́ voice o. Religion tá a fọ́ọ̀lù sí, wọ́n misquote ibi wípé ọkùnrin lè fẹ́ ju ìyàwó méjì ìyàwó kan lọ, àwọn ọkùnrin wá misquote ẹ̀. So they take advantage of that all the time. Gbogbo obìnrin tó bá wà nínú Islam tí ó bá ti rí pé ọkọ ń gbé ìgbésẹ̀ wípé ó fẹ́ fẹ́ ìyàwó mi, ẹgbẹ́ wọn bá wa gba àwọn obìnrin wa níyàn wípé ká ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ káwọn bá mọ̀ di ẹni ẹ̀ǹkùlé kí ọkùnrin mọ̀ wá padà jẹ́ ẹni tó máa jèrè ọmọ lẹ́yìn wa. Ọkùnrin máa jèrè ọmọ, ó máa jèrè ìyàwó mi. Allahu Akbar. Allah àmín kún fẹ́ ẹ̀kan. Tí wọ́n máa tí ọ̀rọ̀ yìí ti bá wà fẹ́ tó máa ń gbọ́, ẹ sọ fún pé kó ní sùn. Ó ń gbọ́ yín. It is easier said than done. Ó yí sì fún èèyàn àti sọ. Ṣùgbọ́n tẹ́ bá kó obìnrin ọ̀pẹ́ kalẹ̀, tẹ́ bá béèrè ìrírí ẹnì kọ̀ọ̀kan, àárín obìnrin 80 tó máa sọ̀rọ̀ pé ó ti kọjá níbi pé bóyá ọkọ mi gbé ìgbésẹ̀ òfẹ́ pẹ́ ìyàwó mi, ọkọ mi ní girlfriend, ọkọ mi ní báyìí. Ṣùgbọ́n téèyàn bá ní sùúrù, orí rẹ̀ máa padà pé obìnrin tó ń wò sóògùn sí o, ẹ má jẹ́ ká tiẹ̀ fi ògùn sí. Àtọ́ obìnrin yẹn ò sóògùn sí. He's just a gold digger. You want to control that woman, you want to control her money, and because of that, ló ṣe neglect ìyàwó rẹ̀. Ẹnu woman òpó yẹn, onìkan ló kàn ṣe tó kù díẹ̀ káàkiri. Tí ọkọ bá kú lórí èèyàn, kíláàsì yẹn máa fẹ́ fi ọkọ mi. Tó bá mọ̀ pé òun fẹ́ fi ọkọ yẹn, she could have done it in a very wise way. Tí obìnrin ti bí òfin ní rọ́mẹ́ntà. Ṣé tí obìnrin yẹn ṣe, ìṣe tí ọ̀rẹ́ rẹ̀, tíyàwó ọ̀rẹ́ rẹ̀ fi máa rọ́mẹ́ntà kò ló ṣe, which is not good fún ẹni obìnrin. Tá a bá tí gbogbo nǹkan bá wà lọ́wọ́ wa lónìí, wọ́n sì lọ́wọ́ wa lọ́la. Ṣé obìnrin bí pé kó jọ torí Ọlọ́run, kó fojú tó ara rẹ̀, kó fojú tó àwọn ọmọ ẹ̀. Ó má dẹ̀ sáré wípé tí ọkọ bá kọ̀yàn, ọkọ nìyẹn máa ń bọ̀. Bákan ni gbogbo ọkùnrin o, kó má lọ sí from fire to fire. Kó ní sùúrù pẹ̀lú ọkùnrin, kó má ṣọkàn sí pé torí tọkọ mi ti gbé kí dá mi báyìí, èmi náà dẹ̀ máa ṣe fún máa lọ ní ọkọ mi. Wọ́n má wàá lọ bọ́ sí ọwọ́ ẹni títí ẹ̀ tó máa wọ́ sí ibi tó ti ń bọ̀ lọ. Obìnrin lè máa ra dúró, ọkùnrin ò lè máa ra dúró. Èdè ibi tó bá lágbára ni kó ṣe mọ́, kó dírẹ́sì níwọ̀nba, kó jẹun níwọ̀nba, kó tó gbà àwọn ọmọ rẹ̀. Ẹni kó máàkì ọ̀rọ̀ mi lónìí wípé ọkùnrin yẹn máa padà wá. Ó dà ní kò pẹ́ kó jìnnà ni, nítorí tó jẹ́ pé ojú obìnrin títí tó ó máa tó sí, ó máa rí wípé he just want her well, not kò lọ́ọ̀fẹ̀ àtọ́làtọ̀. Ọlọ́run ọba yóò gbà ṣàkóso ìgbésí ayé àwọn kò ní jẹ́ ká ṣe lásán. Thank you, doctor, for this program. Ẹ ṣé gan ni mà o. Àmín mà, ẹ ṣé gan ni mà. Báyìí mà, assalamu alaikum mà. Ó dàbí pé nẹ́tíwọ̀kì yẹn ti bàdì gan. Ṣé ẹ ṣì ń gbọ́ mi ṣá? Ṣé anybody wà pẹ̀lú mi tó ń gbọ́ mi? Nẹ́tíwọ̀kì yẹn bàdì gan. Mo rí pé ó bàdì gan ni. Ẹ jẹ́ tètè pé next caller padà ń sìn. Bó dàbí pé ibi tá a máa dúró sí nìyẹn. Nẹ́tíwọ̀kì yẹn bàdì. Ẹ jẹ́ ká pé àwọn tán pè wá, ẹ jẹ́ kí n pè wọ́n padà ń sìn. Àwọn mọ́mì wa tán pè láti Ireland, ẹ ṣé gan ni, Jazakallahu khairan.
ọlọ́run á fi àlékún ìmọ̀ ọlọ́run á tún fi kún mọ́ yín ọlọ́run ò ní kún wá lápá ọlọ́run á